Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá, ọdẹ ọdún bí ṣe dáadáa làbálé. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ó ní àwọn ẹgbẹ́ kan tí wọ́n jáde láìpẹ́ yìí. A mọ̀ pé àwọn Fúlàní náà ni gbogbo wọn. Wọ́n pera wọn ní the National Patriotic Elders for Peace and Harmony of Nigeria. For peace náà ni lóòótọ́. Àwa náà rí pé for peace ni. Lórí gbogbo ìsọkúsọ tẹ́ sọ jáde yìí, àgán rí pé for peace ni. Àfi k'Ọlọ́run ṣàánú wa. Lẹ́yìn tí Donald Trump ti jáde tó ti bẹ̀rẹ̀ sí ní dúnkokò mọ́ àwọn apànìyàn, àwọn ìka èèyàn, pàápàá jùlọ àwọn Fúlàní dẹrandẹran tó wà nínú igbó tí wọ́n ń pa àwọn èèyàn ní ìpakúpa. Lẹ́yìn tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump tó bàbá jáde, tí bàbá sọ̀rọ̀ wípé ẹ wo tí ẹ bá tètè tò ilé yín dáadáa, àwa máa gbórí wọlé, àbá yín tó. Láti ìgbà yẹn oríṣiríṣi la ti ń gbọ́ táwọn kan ní pé wọ́n fẹ́ gba mineral resources, gbogbo ẹ̀ ní resources kàtìkàtì. Láti ìgbà tí gbogbo ẹ ti bẹ̀rẹ̀ oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti ń jáde o. Àwọn tó ń pera wọn ní the National Patriotic Elders for Peace and the Harmony of Nigeria, wọ́n jáde, wọ́n ní pé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó bẹ̀rẹ̀ sí ní máa fi ìyà jẹ àwọn tí wọ́n lọ fẹjọ́ sùn orílẹ̀-èdè Amẹ́ríkà. Pé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kí wọ́n fi ìyà tó tọ́ àti tó yẹ kán fi jẹ àwọn tí wọ́n lọ tú àṣírí wa. Ṣé ń gbọ́ṣẹ́? Now ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń wò pé so nǹkan tẹ̀yin try àti sọ́nsì ni pé kí wọ́n máa pa wọ́n, kán máa pàtẹ́wọ́ fún yín, àbí? Ṣé ó ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yẹn ni? Tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbogbo nǹkan tí olúkálùkù tó ń gbìyànjú àti jẹ́ kó da, àwọn agbésùmọ̀mí wọ́n make sure pé wọ́n sórí gbogbo ẹ̀ kodò. Ó ti wá dójú ẹ̀ báyìí because lè máa pa àwọn èèyàn kẹ́ni káwọn èèyàn máa dákẹ́. Tá dẹ̀ mọ̀ wípé tán bá pariwo fún ìjọba gan, ìjọba máa ní pé àwọn ti gbọ́ ni. Ká tó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀, wọ́n á tún bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn. Èèyàn kan jáde ó ní pé ó ti pẹ́ tí wọ́n ti ń bàbá yẹn ti ń pé òun ti ń lọ 70 báyìí. Nígbà tó ń wà níbi ọmọ ogún ọdún ni òun ti máa ń gbọ́ táwọn ìyá wọn máa pariwo pé ẹ gbàdúrà fún Nàìjíríà, ẹ gbàdúrà. Ó lóun ti ń lọ 70 sí òun pé òun yìí ń gbọ́ ẹ gbàdúrà fún Nàìjíríà. Eléyìí tó túmọ̀ sí wípé àdúrà tí wọ́n ń gbà yẹn mi rò bí òun ni solution báyìí, because tó bá pa àdúrà ni ó yẹ kí gbogbo ẹ ti ní ojútùú. Lọ́wọ́ yìí àwọn tí wọ́n pera wọn ní the National Patriotic Elders for Peace and the Harmony, wọ́n ti jáde síta wípé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé gbogbo àwọn tí wọ́n lọ fẹjọ́ sùn orílẹ̀-èdè Amẹ́ríkà kan bẹ̀rẹ̀ sí ní fi ìyà jẹ wọ́n. Pé kán fi ẹ̀sùn tó máa fi kàn wọ́n ni pé ẹ̀sùn àwọn tí wọ́n fẹ́ gba ìjọba kúrò, tí wọ́n fẹ́ dá dúró tí wọ́n abẹ́rẹ́ nǹkan bí. Ṣùgbọ́n lọ́wọ́ yìí bí gbogbo ẹ ṣe ń lọ yìí, gbogbo àwọn ọmọ ìlú wọn ti kan sára sí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà fún ìgbésẹ̀ tí bàbá yìí fẹ́ gbé. Ìgbésẹ̀ yẹn ó ti jẹ́ kí àwọn arábì kí wọ́n mọ̀ wípé àwọn tí wọ́n fi ìyà jẹ o, wọ́n ní olúwa, àbí kí ni ká ti pè wọ́n lólúwa ni. Because bí bẹ́ẹ̀ kọ́, ẹ wo bí wọ́n ṣe ń pa àwọn èèyàn ní ìpakúpa. Àwọn kan dẹ̀ jáde síta, wọ́n ní pé kí wọ́n tún lọ fi ìyà jẹ àwọn tí wọ́n fẹjọ́ sùn. Táwọn ọmọ ọlọ́mọ ti rí wípé láti ìgbà táwọn ti ń pariwo, ó wá dàbí ìgbà pé wọ́n ń da epo petrol sínú iná ni, ó kàn ń ràn sí ni. Láti ìgbà tí wọ́n ti ń ṣe gbogbo àwọn kan báyìí tó ń pa àwọn èèyàn ń pakúpa, àti ìgbà yẹn títí di táìmù yìí kò sí kankan tí olúkálùkù wọn rí sọ sí o. Instead ó ń gbèrò sí lójoojúmọ́ ni. Ọlọ́run ti fẹ́ lo ààrẹ Donald Trump nìyẹn o, gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn ọ̀pọ̀lọpọ̀ ti ń pariwo pé Olódùmarè fẹ́ lu ọ̀gbẹ́ni yìí ni at the right time ni. Kò dẹ̀ sí nǹkan tí ẹnikẹ́ni lè ṣe sí. Lọ́wọ́ yìí
oríṣiríṣi ni wọ́n ti sọ. Wọ́n ní pé kí ló dé tí àwọn pásítọ̀ wọ́n máa lọ máa pe ìjọba Amẹ́ríkà tó máa fẹjọ́ máa sùn wọ́n pé ṣé ẹ mọ̀ pé Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè ńlá ni tó yẹ pé àwọn gan wọ́n ní òfin tí wọ́n ń lò. Ṣé ń gbọ́rọ̀? Oríṣiríṣi àtẹ̀jíṣẹ́ la ṣáà ti gbọ́ táwọn èèyàn ní pé ọ̀gbẹ́ni tó sọ̀rọ̀ yìí o kò ní ra gbá fún ẹ, tó bá dẹ̀ ra gbá fún ẹ kò ní ra àwo fún ẹ, ṣùgbọ́n tó bá lọ ṣe mistake ra àwo fún ẹ, àwo yẹn máa fọ́ túká ni. Ibi tí àwọn èèyàn bínú dèrè pé ṣé ń gbọ́ ìsọkúsọ nígboro ẹnu pé in fact pé kò tiẹ̀ ní ìdí ká ṣẹ̀ṣẹ̀ máa bá òpó lọlé olóró mọ́ pé àwọn tí wọ́n pa wá àwọn ni wọ́n ń jáde lẹ́yẹ kọ̀ọ̀kan ẹ̀. Ṣẹlẹ̀ rí àwọn fídíò kan tó jáde àtàwọn àwòrán kan tó jáde lánàá yìí. Ìwọ tó bá ti rí àwòrán yẹn kó lọ check news tí mo ṣe lánàá tí àwọn ọmọ ìpínlẹ̀ Kano wọ́n jáde síta wọ́n ní láyé àwọn ò gbà pé kí ó máa ṣe o. Ṣé ń gbọ́sẹ́ ara nǹkan tá à ń sọ nìyẹn. Gbogbo wọn jáde síta wọ́n láwọn ò ní gbà pé Donald Trump pé kò ń ṣe pé ó fẹ́ wá bá àwọn agbésùmọ̀mí jà o pé ó fẹ́ wá pa àwọn mùsùlùmí ni nǹkan ariwo tó ń pa ń sìn nìyẹn. Ó fẹ́ wá pa gbogbo àwọn mùsùlùmí tí Donald Trump ti bàbá ti jáde tí bàbá dẹ̀ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà pé àwọn agbésùmọ̀mí tí wọ́n pa àwọn kìrìsìtẹ́nì ni àwọn fẹ́ wá fún ní tó jẹ́ wípé ìjọba Nàìjíríà àárín kan tí wọ́n ṣe ó ti wá dé international level báyìí. Gbogbo wọn á sá kiri oníkálukú wa ń sọ oríṣiríṣi bí ìgbà pé wọ́n nífẹ̀ẹ́ àwọn ọmọ ìlú abẹ́ẹ̀rí bí gbogbo àwọn ọmọ ìlú kan ti jáde pé wo ìjọba Amẹ́ríkà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ tètè máa bọ̀ nítorí àwọn ará bíi wọ́n ti tàn wá tó, wọ́n ti parọ́ fún wa tó gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti ṣe ń pariwo. Lọ́wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ní pé ọ̀gbẹ́ni bóhùn kò parọ́ kò fi gbogbo ilé ayé kò fi parọ́ fún àwọn ìjọba Amẹ́ríkà pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀, ṣùgbọ́n àwọn ará bí wọ́n ti rí àwọn kan ti rí online, wọ́n ti mọ bí gbogbo ẹ̀ ṣe ń lọ, wọ́n ti interview àwọn èèyàn lórí bọ́n ṣe ń jìyà nílùú náà. Àwọn èèyàn dẹ̀ ti sọ òótọ́ àwọn náà níwàá ìjọba Amẹ́ríkà ti rí gbogbo ẹ̀. Bóhùn yín kẹ́ ẹ ṣe rere, bóhùn yín kẹ́ ẹ má ṣe kó da nǹkan táwa mọ̀ ni wípé every day for the thief one day for the owner òun gangan ni ó máa jẹ́ bẹ́ẹ̀ yẹn. A ní rí jù báyìí lẹ́yìn èèyàn wa lórí eléyìí. A ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣó àtẹ́lẹsẹ̀ abẹnàwò ẹni tó bá lámábọ̀ láàní dé bá kélédùà kó bùkún fórílẹ̀-èdè Yorùbá ó dàbọ̀.